Hello, 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 hello. Ẹ̀yin èèyàn mi, a kú ojúmọ́, a kú ojúmọ́ o. A kú ọ̀sán, a kú ìyálẹ̀ta, a kú alẹ́, ẹ kú ibikíbi tẹ bá wà tẹ ti ń gbọ́ wa pẹ̀lú àsìkò tẹ wà ńbẹ̀. Bẹ́ẹ̀ ni o, kì í ṣe kékeré o. Ná bá ní ọmọ Ashley, wọ́n ní kì í ṣe kékeré, pé ó ń sick gidi gan. Gbogbo nǹkan tó ń lò fún ọmọ yẹn lọ hospital gẹ́gẹ́ bá ṣe gbọ́. Wọ́n ní ó yìí wà bẹ́ẹ̀ o. Wọ́n ní ṣe Ashley ń sá kolobá báyìí. Tó ń sá kolobá tí ò mọ nǹkan tó máa ṣe. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ o. Wọ́n ló ti lọ sá bá bàbá Adébóyè, kó ti sá lọ sọ́dọ̀ bàbá Adébóyè. Bí irọ́ ni bóòtọ́ ni bá ṣe gbọ́ nìyẹn. Pé báyìí káṣá báyìí káwòdì. Ọmọ òun ti fẹ́ kú o. Lọ hospital o. Kán jọ́ o. Kán gbàdúrà fún ọmọ òun. Pé wọ́n ní kán lọ tọwọ́ lébọ̀. Ìkòkò bàbá àṣà. Wọ́n ní bàbá Adébóyè wá sọ fún un pé ní any amount tí àwọn máa gba àdúrà fún ọmọ yẹn. Pé kó padà sọ́dọ̀ Naomi. Ṣùgbọ́n sọ pé ó ṣẹ́ Naomi. Ó ṣẹ́ Naomi náà ni. Ẹni tó lè gba àdúrà fún ọmọ yẹn, tọmọ yẹn lè rí ìwòsàn ní Naomi. Pé kó padà lọ bá. Tó bá dé ọ̀dọ̀ Naomi, wọ́n ní kó yíra ńlẹ̀, kó dùbúlẹ̀, pé kó gbà ẹ́, kó jọ̀ọ́, kó mọ bó ṣe fẹ́ bẹ̀. Bó jẹ́ pé ó máa kó èrò dání láti lọ bẹ Naomi. Nǹkan á ṣẹlẹ̀ pé kó padà síbi tó ti ń bọ̀ kó lọ bẹ Naomi. Àìjẹ́bẹ̀, pé ó risky o. Wọ́n ní nǹkan tí bàbá Adébóyè sọ fún nìyẹn. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ allegedly ni o. A bá wọn débẹ̀ o. Wọ́n ní bó tún ṣe dùn padà nìyẹn o. Pé báwo ló ń ṣe fẹ́ lọ fèsì Naomi pẹ̀lú gbogbo iṣẹ́ láabi tóun ti ṣe sí Naomi. Pé irọ́ bó ṣe lọ bá ìyá ìyẹ́ ẹ̀ nìyẹn. Wọ́n ní bí ìyá ìyẹ́ ṣe wà ní ṣíṣe kù. Ṣé òun máa yẹ ká jọ lọ? At least bóun ṣe dàgbà tó yìí. Kí Naomi bá rí òun, tóun náà dájọ́ máa yí ńlẹ̀ fún ni. Pé a wá wọ̀rọ̀ kan fi ṣàdá. Pé torí iṣẹ́ ibi tí ọmọ òun ti ṣe, páwọn náà mọ̀ pé iṣẹ́ ibi ńlá ló ṣe. Ní ààfin yẹn, ó máa lọ bẹ̀, ó máa lọ jẹ́wọ́ fún un. Wàá jẹ́wọ́ fún un pé gbogbo iṣẹ́ láabi tó ti ṣe fún un. Wàá confess ẹ̀. Wàá dẹ̀ sọ fún un pé láyé láti ìsẹ̀yìn lọ, nǹkan kan ò ní ṣe Naomi àtàwọn ọmọ ẹ̀. Wàá yé lépa wọn mọ́. Wàá sọ pé ò ní lépa wọn. Wọ́n pé kó ṣáà lọ síbẹ̀. Wọ́n ní bí ó ṣe wá ní, màmá, ṣé ó yá, ẹ jẹ́ ká jọ lọ. Wọ́n ní wọ́n dé bẹ́ẹ̀. Wọ́n dé gate àwọn security ò jẹ́ kan wọlé. Wọ́n ní bí Ashley ṣe lọ́gùn tó lọ́gùn pa Naomi gbà òun. Naomi òun kú lọ rè. Ọmọ òun kú lọ rè hospital. Kí Naomi gbà òun, wọ́n ní ìwọ ló lè ṣe. Ìwọ ló lè gba àdúrà fún ọmọ tọ́mọ máa fi yè. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ egbe yìí o. Wọ́n ní ṣe ló bẹ̀rẹ̀ egbe yìí ní gate o. Ṣé o mọ̀ pé Naomi olójú àánú ni? Ìyá aláàánú ni. Ló bá pe àwọn security pé kí ló ṣẹlẹ̀, kí ló dé? Wọ́n ní wá pe àwọn security ní ẹ má dá wọn lóhùn pé òun ti sọ pé àwọn ti ní kó má wọlé kí wọ́n. Wọ́n ní ṣe ló bẹ̀rẹ̀ sí ní pariwo tó ń bẹ̀ wọ́n àti ìyá ẹ̀. Pé nǹkan kan gbọdọ̀ ṣọmọ òun. Wọ́n ní kóun lọ bá. Wọ́n ló bẹ̀rẹ̀ sí ní ká bòròbòrò. Wọ́n ní bí Naomi ṣe ní kán ṣí gate. Wọ́n kọ́kọ́ ṣí gate àkọ́kọ́ mọ̀ pé wọ́n ò ní lè wọlé. Ibi gate yẹn ṣá ni wọ́n ló ti ó ti dùbúlẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tó ń sọ fún un. Wọ́n ló ti fàyà lálẹ̀. Ló bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀. Kí Naomi gbà òun. Kí Naomi jọ̀ọ́. Kí Naomi ṣe. Wọ́n lóhùn àti ìyá ẹ̀ o. Wọ́n ní bí Naomi ṣe wá bọ́ta nìyẹn. Pé màmá kí ni ẹ ló ń ṣẹlẹ̀? Wọ́n bá ní báyìí káṣá báyìí káwòdì. Okay. Pé ṣe bóun ti pe Naomi ní inú fóònù. Pé Naomi pa fóònù mọ́ òun lẹ́nu. Bóun ṣe sáré lọ sọ́dọ̀ bàbá Adébóyè. Bàbá Adébóyè ní Naomi nìkan lẹni tó lè gbàdúrà fún ọmọ yẹn. Pé kò sí bóun ṣe lè gbà. Ẹni tó ṣẹ̀ òun ló máa lọ bá. So wàá dẹ̀ sọ gbogbo nǹkan tó ṣe fún un. Wàá dẹ̀ promise. Òun nìkan ni òun lọ́nà báyọ̀.
pé torí ẹ̀ lòun ṣe wá o, kó jọ́ ò kíní kan. Wọ́n ní Naomi wá sọ pé pé òun sọ pé òun ò sí nǹkan tóun ní ṣe mọ́ pẹ̀lú Ashley, pé ṣùgbọ́n Adémákin wá pé ọmọ yẹn á rí ìwòsàn, òun dáríjì yín, òun dáríjì ọmọ yẹn, òun ò ní fi torí tìyẹ́ kóun sọ pé kí nǹkan kan lọ ṣe ọmọ yẹn, pé òun máa gbàdúrà fún ọmọ yẹn. And màmá torí àgbà ewu orí òun tó respect, pé ṣùgbọ́n Ashley pé tóun bá ti ṣe tòun ìtorí ẹ̀ kù fún Ashley ní kó ṣe. Òun ò bẹ̀rù anybody, òun ò bẹ̀rù Ashley o. Ó lóun ò tiẹ̀ bẹ̀rù kankan, kò sí nǹkan tó ń bọ̀ lókè tí lògbà. Torí kò sí ìtàn ti ṣe sóun. Mélòó náà ti ṣe fóun tóun máa sọ pé eléyìí pé lè kéré sí nǹkan tí òun ti ṣe fún Ashley. Still, Ashley jẹ́ ewúrẹ́ aláìgbọràn. Òun mọ̀ pé èṣù ni Ashley, pé ṣùgbọ́n ọmọ yẹn nǹkan kan ò ní ṣe ọmọ yẹn, pé bẹ́ẹ̀ tí wọ́n á gbàdúrà fún. Pé màmá ẹ dìde ẹ máa lọ. Ṣebí kí ọmọ yẹn ṣáà ti rí ìwòsàn, pé òun á mọ nǹkan tó máa ṣe, pé bẹ́ẹ̀ tí nǹkan kan ò ní ṣe ọmọ yẹn, pé òun á lọ gbàdúrà fún. Wọ́n ní bí wọ́n ṣe dìde nìyẹn, tí màmá yẹn wá bẹ̀rẹ̀ sí ní súre fún Ashley. Wọ́n ní ṣe ló sọ pé pé nǹkan tí Ashley yẹn tí Naomi ṣe fún àwọn yìí, pé lágbára Ọlọ́run Ashley ò tẹ̀ ní kò ní rí ti Naomi rò mọ́ ní ààfin. Ní ti Ashley bá ṣe léyìí fún wọn, pé ààfin yẹn máa tòrò fún pé kó máa tòrò fún Naomi. Ashley nǹkan kan ò ní ṣe gbogbo yín, kò ní ṣe àwọn ọmọ yín mọ́, kò ní ṣe gbogbo yín, pé ṣùgbọ́n Ashley ó gbọ́dọ̀ yọ owó ẹ̀ pátápátá ní ayé Naomi. Wọ́n ní Naomi wá sọ pé màmá kò sí problem, pé bẹ́ẹ̀ tẹ́ máa lọ, òun á gbàdúrà fún àwọn bàbá òun, àbó òun máa gbàdúrà, bẹ́ẹ̀ tí ó ṣàṣìtọ́ pé òun máa gbàdúrà fún Adémákin wà ní hospital. Tó tán tó bá ṣe gbọ́ nìyẹn. So kí Ashley tó bá wọn kó continue, tó bá wọn Ọlọ́run mọ bó ṣe mú àwọn ìka èèyàn, ó mọ bó ṣe mú wọn. Ṣé rí eléyìí, bàbá Bíbélì sọ fún ó ní ọ̀nà wa kì í ṣọ̀nà òun. Ọlọ́run mọ ibi tó ti máa tó bá wọn Ashley kó tún ṣe tán kó sọ pé Naomi ìwọ kẹ̀ máa dì pẹ̀lú Ọlọ́run kan máa wò wọ́n ni, ó máa wo Ashley ràn pé wọ́n máa rẹ́rìn pé ìwọ ọ̀nà tí Ọlọ́run máa gbé yọ fún Ashley ó tiẹ̀ ní rẹ́nu fi sọ̀rọ̀ débi kó fẹ́ bẹ̀bẹ̀, débi kó fẹ́ sákòó ló bá ẹ ṣàfihàn torí ọ̀nà wa ṣọ̀nà lọ. Mariam àbí Naomi ṣe ìtọ́lọ́run Ọlọ́run ẹ̀, torí àlè sọ fún ẹ pé má ṣe, torí Ọlọ́run ló lo ohun gbogbo ayé àtọ̀run. Ó ní Ọlọ́run ti fi gbogbo fún òun láyé àtọ̀run. Nǹkan kí nǹkan tó bá hun Ọlọ́run ló lè pàṣẹ fún Ọlọ́run pé kó ṣe fún òun, ó dẹ̀ máa ṣe. Ìbéèrè dẹ̀ sì yé wa pé ẹnikẹ́ni tí àwa gbogbo ẹni tó bá ti gba òun gbọ́, tó bá ti gba Jésù gbọ́, pé agbára tí Ọlọ́run fún òun, pé òun náà tó máa ṣe iṣẹ́ ìyanu ju ti ìtagbára tọ́lọ́run, pé òun náà máa ṣe iṣẹ́ ìyanu ju ti Jésù lọ. Jésù ló sọ bẹ́ẹ̀ nínú ìwé mímọ́. Ó ní ẹni tó bá gba òun gbọ́ tó dẹ̀ ṣe nǹkan tí òun fẹ́, pé agbára tòun gan, pé ó máa ṣe iṣẹ́ ìyanu tó ju ti tòun lọ. Bẹ́ẹ̀ ni ó dàbí pé irú ẹ̀ ni ti Naomi, torí iṣẹ́ tọ́lọ́run gbélé Naomi lọ́wọ́. Kò sẹ́ni tó lè yiri ẹ̀wà wá gan ò lè sọ pé kó ṣe, àwa gan ò lè sọ pé kó má ṣe, tá là wà. Nígbà tó Ọlọ́run sọ pé bẹ́ẹ̀ ni káwa máa sọ pé bẹ́ẹ̀ kọ́. Ìyẹn kọjá agbára wo dẹ̀ kọjá òye wa. Ẹ̀yin èèyàn wa, òun ni mo ní kí n sáré wá gbé sí wa létí o, ní nǹkan tàtú rí ní internet space. Wọ́n ní ìyá Ashley ó lọ bẹ̀bẹ̀ òun àti Ashley ọmọ ẹ̀. Bẹ́ẹ̀ tó bá pé dídà tèmi, mo ní bó ṣe wọn Ọlọ́run ló ń ṣọlá. Màá ní gbogbo àwọn olórí tọ́jọ́ ń gbìmọ̀ pọ̀ kan ṣe kó lọ pè wọ́n pé kí wọ́n bá wọn bẹ̀bẹ̀. Ọlọ́run ọ̀ràn Naomi bẹ̀. Ọlọ́run kó ṣáà jẹ́ kí Naomi kó máa gbégbá orókè lórí àwọn ọlọ̀tẹ̀. Ẹ rí pé ọwọ́ tí wọ́n ti bọ́ wọn lè rí nǹkan kan ṣe fún Naomi. Kọ̀ràn kan ṣe òun gangan
ọ̀ràn kan kí ọwọ́ wọn tẹ Naomi, ọwọ́ Naomi ló ń tẹ̀ wọ́n indirectly. Ọlọ́run gangan ló ń bá wọn jà, kì í ṣe Naomi. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa, ẹ bá a share, kẹ́ bá a like, kẹ́ bá a ṣe, kẹ́ bá a subscribe, kẹ́ fi tó kù sí comment section. Ṣé gan bẹ́ẹ̀ ṣe ń gbọ́ tiwa, tẹ́tí sí wa. Àbọ̀ Ọlọ́run á gbọ́ tiyín náà, àbọ̀ Ọlọ́run náà á ràn yín lọ́wọ́. Lágbára Kristi Jésù Olúwa wa, lọ́kàn ní iṣẹ́ mi wà o. Àwa la ó máa wá, ẹ̀yin la ó máa bá, lórúkọ Jésù Kristi Olúwa tó olùgbàlà wa. Àmín. Bye.